tilẹ̀kùn kí yá jàre. Ọ̀rọ̀ yín kan ṣe ti sú mi. Bí báwo. Ẹ wo. Báwo ni jàre. Igbiyanju. Ìdán mi. Kí ló dé tí mo tẹ̀rù bí a mo fẹ́ bá ń ṣe eré ẹ̀ tún jáde. Wo a fẹ́ jáde ni ọ̀rọ̀ wo ó tẹ̀ ti sú mi o. Kí ló ṣẹlẹ̀? Ibi tó tiẹ̀ dé yìí ó tiẹ̀ ti sú mi. Igbiyanju ọ̀rọ̀ àǹtí mi ti sú mi. Kí ló ṣe? Ẹ fẹ́ ṣe wedding. Ṣé ń gbọ́? Ó fẹ́ ṣe wedding. Ẹni dandan ẹ gbọ́dọ̀ rí celebrity o, kinní kan gbọ́dọ̀ wọlé o, kinní kan wọ́n ṣá nǹkan tó ń tẹnumọ́ ní gbogbo ọjọ́ ayé nìyẹn. Mo ní ṣé dandan ni pé ẹ máa rí celebrity kẹ́ tó ṣe wedding ni? Ọ̀rọ̀ wọn ò yé mi, bá mi bí wọ́n jọ. Ẹ̀gbọ́n àǹtí. Jọ máa wo tí ẹ jàre á dáa fún ẹ Igbiyanju. Bá mi béèrè lọ́wọ́ ẹ̀jọ̀ ṣé òun ló fẹ́ ṣe wedding. Continue. Èmi ni mo fẹ́ ṣe wedding. Mo dẹ̀ mọ nǹkan tí mo fẹ́ jọ tí ẹ wo mi látòkèdélẹ̀ tí mo ṣe wà yìí tí mo yẹ tó yìí as I am. So mo level mi ṣá. Ṣé mo level mi níbi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ ni? Ó máa ní reason tẹ́yìn náà fi sọ pé ẹ fẹ́ pèsè lẹ́wọ̀. Because ó ṣe jàre. ó tún pt ní jẹ́ pé ní country wa tàwa kò sówó rábà but. Mo ti sọ̀rọ̀ tọ̀rọ̀ má tún mọ́rọ̀ lọ sẹ́yìn. Ẹ mọ̀ kan ọ̀rẹ́ tẹ́bà ní sọ pé ti tèmi pọ̀ jù èmi ní sẹ̀lẹ́bù kan tí mo lè bá yín pè o. Ẹgbẹ́ pé gbogbo ayé ló mọ̀ wọ́n bọ̀ tẹ́bà ní sọ pé ẹnu mi rùn torí gbà ẹ lọ máa sọ pé tó sì tó. Wo bẹ́ẹ̀ mi sọ èmi ni mo kó bá sọ̀rọ̀ fi òun lẹ̀ èmi ni kó bá sọ̀rọ̀. Tí mo wọ́pọ̀ jù dáre. Má jà sọ̀rọ̀ mi, mo ń sọ fún ẹ. Bíájú mo ń sọ fún ẹ ṣọ́ ara ẹ. ẹ má jà kọ́rọ̀ yìí. Èmi ni kó bá sọ̀rọ̀ má dá àbúrò mi lọ. Ẹ wo ṣẹ́rí ẹni tí mo ń sọ yìí àwọn máa ń gbowó. Ìwọ tí wọn náà bá máa sọ̀rọ̀ kó sọ̀rọ̀ bọ̀dà máa ń jáde. gbowó ẹni tẹ́ mọ̀ ni bọ̀dà Odunlade Adekola. Ó ti rí jọ́ tí wọ́n mọ̀ sọ. Èèyàn nìyẹn. Tó bá ń gbà wọn main celebrity tó bá ń gbà wọn international celebrity. Àǹtí ẹ mọ̀ pé mi náà máa ń sọ pé kì í gbà bọ̀ well anyway nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi wàá mọ bí ọwọ́ yín ṣe rí because bàbá máa ń gbowó. Ó tún bá nǹkan jẹ́ ó tún sọ fún mi kí ló ṣe. Ẹni kò tún dọ̀rọ̀ padà sẹ́yìn. Wo bí Igbiyanju tó bá jẹ́ pé ti owó ni Ọlọ́run dá wa lọ́lá Ọlọ́run fi gbogbo nǹkan jíkì wá tó ti yẹ wọ́n fi ọ̀rọ̀ owó lẹ̀ lólówó. Ó mẹ́nu mẹ́sẹ̀ kan ni. Ẹ mọ̀ kan kò mọ ní bí o bá ń sọ fún rẹ̀. kó lè dá lójú. Èló ni èló ṣe lówó àgbọn náà. mi lè fún yín lófo tí mi mọ̀ bóyá bọ̀dà máa busy mo ní nọ́mbà wọn. O tún ní nọ́mbà ẹ jẹ́ kó tiẹ̀ pè wọ́n ká lè gbóhùn wọn. tó ń bá ti busy o ẹni lọ́kì máa pè wọ́n àǹtí mi. Àbọ̀ ẹ mọ̀ pé láti kékeré ìgbàgbọ́ lọ sí. bọ̀dà ò ráyè wọ́n lè gbé kọ́ ọ́n sí tó bá rí kọ́ ọ́n. má sọ àsọdùn wo pé ká mọ̀ bóyá òótọ́ bóyá òun wọ́n ẹ̀mí mi. ẹ ló sà ẹ káàsán sà. Bàbá ẹ ra sà. àmísà sorry àmísà nǹkan tó ṣẹlẹ̀ ni pé sísítà ọ̀rẹ́ mi kan ló fẹ́ ṣe patí so wọ́n wá nílò yín mo ní pé ẹ lè bá wọn wá sí patí yẹn sà. Ẹ sà ẹ wo sà máa bá wọn sọ̀rọ̀ bó bá ṣe jẹ́ máa fún yín feedback sà. Yes sir. Ọ̀rẹ́ mi ní kò ní mọ̀ mọ́. ṣé àbúrò mi. Ọ̀rẹ́ wọn máa gbà. lọ́jọ́ yẹn wọ́n máa mọ̀ wípé ọmọ yàn international. Àwọn Yorùbá sọ bí pé mo lẹ́nu tó yìí o ẹnì kò kì í gbẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni. Báwo la ṣe bí èlò lówó tó sọ pé. ẹ mọ̀ pé èmi ti mú abẹ́rẹ́ mo ti fi gún aṣọ báyìí sí so tí ní pé kẹ́yìn náà dẹ̀ make sure pé ẹ ránṣọ dáadáa. Ẹ kò sí wàhálà. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ẹ kàn lákọ̀ọ́kọ́ náà mi lè parọ́ fún yín ìwọ náà mọ̀ mi láti lẹ̀ mi ò fowó ṣeré ẹ̀kọ́ fún mi ní 100 tèmi ní o màmá bá yín fi rìnrìn yẹn. Ó wàá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ máa bá ẹ jẹ. Ọlọ sórí 100 yẹn ó kéré. Towó. Fún mi lákàntì nọ́mbà ẹ̀ máa fún ẹ 300k. Ọwọ́. Fún mi lákàntì nọ́mbà ẹ̀ máa fún ẹ 300k. Ipe o ṣe wọ́n múnú mi dùn. Máa fún ẹ 300k. Oya. Àti mi ṣú ọgọ́. Má jẹ jú mi o. That's only thing. Má jẹ jú mi o. Wá o mo burú gan òbí láàbúrò mi o. Tí wàá fún ẹ lómi tó bá ṣẹ́ mi. Tó bá àǹtí mi inú mi dùn ọlọ. Ọ̀rẹ́ mi Ọlọ́run ó kàn múnú mi dùn ní. Àǹtí ẹ má fi sí OP ẹ máa fi sí FCMB. I don't want peace. I want problems always. 76. Okay. 90 again. Okay. 100. Okay. Ó yẹ kó ti burúkọ ẹ̀ máa bẹ̀. Ṣé wọ́n ní Igbiyanju Azui Lazarus? Èmi náà ni. Orúkọ ẹ máa orúkọ ẹ popular orúkọ ẹ ní òkè o.
ṣòro tó wọlé ẹ pariwo ẹ má 100 yẹn kò tí ì ṣe owó bọ̀dọ̀dún o. 300 mo ṣe fún ẹ. 300 náà sì ṣe fún ẹ. wọ́n náà 300 ni wọ́n ṣe o 300 ni wọ́n ṣe síbẹ̀. but ẹ dúró náà ẹ má sọ fún bọ̀dọ̀dún pé ẹ ti fún mi 300. ìwọ èèyàn tèmi ni ìwọ gbàgbé ẹ ètò ó tún mọ́rọ̀ sẹ́yìn sórí 300 yẹn ó mọ nǹkan tó máa fi bá mi ṣe sórí àwọn iṣẹ́ yẹn ó ti yẹ tó máa fi wá tó ti yẹ amount ó ti rí pé amount tó fẹ́ gbà jẹ́ kí n mọ̀ tó ti yẹ tó bá fẹ́ gba 1M mo wà nílé wọ́n máa ní kò káàm ó mọ bóyá ń lọ ni owó ló ń sọ̀rọ̀ tó bá ń gbọ́ two copy kò pé méjì náà over the world èmi gangan mo jẹ́ bẹ́ẹ̀. má sọ àlàyé ẹ mọ̀ wọ́n tó máa ṣẹlẹ̀ nísìnyí pé bọ̀dá máa ń busy bọ̀dọ̀dún máa ń busy gan wọn ní time bọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ṣe rí owó tẹ fẹ́ mi sí ẹ má fọ̀ máa ṣiṣẹ́ lé lórí bọ̀ máa fún feedback mo lè ẹ fún mi bí ó pẹ́ jù ẹ fún mi 2 hours. ṣe ń fún ẹ nọ́mbà mi àbí nọ́mbà mi. ìwọ má wọrí tí àbúrò yẹn náà ni màá pè. òye tó bá ti pè ó today's Thursday Saturday la dẹ̀ fẹ́ ṣe kọ́ta fẹ́ ṣe. mo bí sórí 2 hours yẹn èmi mo máa ṣe kàn bọ̀dà bọ̀dà máa ń busy mi ó máa ń busy but láàrin 2 hours ẹ wo àwọn mi kẹ wọlé padà ọkẹ wà ń bí kẹ fún mi 2 hours máa padà wọn. orí nǹkan tí mo yẹn ń sọ bẹ́ẹ̀ sórí ọkọ mi international ni o so mo dẹ̀ fẹ́ kó dé pẹ̀lú àwọn èèyàn ẹ̀ láti abroad kọ́ wọn máa wò mí pé kọ́mọ̀ pa àwọn wa mọ́ mọ́. àti mi àwọn ọ̀rẹ́ mo trust ẹ ó máa ṣe.